tó gbọ́dọ̀ náà níta. Ó jọ pé àwọn aṣòfin mọ̀ọ́mọ̀ pa kinní náà mọ́ra ni. Wọ́n ní wọ́n fẹ́ ju bọ́ǹbù lù wọ́n nílé ìgbìmọ̀ aṣòfin ní Àbújá. Ohun burúkú pátá ni eléyìí yóò jẹ́ bó bá jẹ́ pé ó ṣẹlẹ̀. Yàtọ̀ sí ti ogunlọ́gọ̀ èèyàn tí yóò kú, yóò sọ orílẹ̀-èdè Nàìjíríà di yẹpẹrẹ lójú ayé ni. Nítorí gbogbo ayé ni yóò rí i pé Nàìjíríà kò jẹ́ kinní kan. Orílẹ̀-èdè tí kò lè dáàbò bo àwọn aṣojú àti aṣòfin ẹ̀, bí ìgbà pé wọ́n ju bọ́ǹbù sí Nàìjíríà fúnra ẹ̀ ni. Bóyá ohun tí kò jẹ́ kí àwọn aṣòfin yìí lè sọ fúnra wọn nígbà tí ọ̀rọ̀ náà ṣẹlẹ̀ rèé, tí wọ́n gbọ́ fìrìfìrì pé wọ́n ń bọ̀ wá ju bọ́ǹbù lù wọ́n nílé ìgbìmọ̀ aṣòfin níbi tí gbogbo wọn wà, pé lẹ́yìn náà làwọn yóò ṣẹ̀ṣẹ̀ kọlu Àbújá lódidi. Bí kànnàkànnà bá pàjàǹjà síbì kan, bẹ́ẹ̀ nìkan rẹṣọ níbẹ̀ yóò di aṣọ ẹbọra. Nígbà tí ogun bá dé tó kó ilé kábíyèsí lọ, tó gbàyàwó kábíyèsí, tó kó àwọn ẹ̀ṣọ́ kábíyèsí fúnra ẹ̀ lọ, ṣe aráàlú kan ni yóò wá dúró tí yóò ní òun arógun másà. Bí wọ́n bá ju bọ́ǹbù sílé ìgbìmọ̀ aṣòfin Nàìjíríà, tí wọ́n bá ju kinní náà gbé, yóò di wàhálà fún gbogbo ará Àbújá. Kò sì ní dúró ní Àbújá nìkan, kárí Nàìjíríà ni. Ó ṣeéṣe kó jẹ́ ohun tí wọ́n ṣe fi ọ̀rọ̀ náà pamọ́ nìyẹn. Àmọ́ ní ọjọ́ ìṣẹ́gun Tuesday, ọjọ́ 28 oṣù kẹwàá 2025 yìí, aṣòfin Garba Ibrahim Muhammadu dúró níwájú àwọn aṣòfin ẹlẹgbẹ́ àti àwọn èrò tó ń dá sí àbá òfin tuntun kan pé nǹkan ń ṣe níjù tí aráalé kò gbọ́ ni o. Àwọn afẹ̀míṣòfò ti ránṣẹ́ sáwọn pé àwọn yóò ju bọ́ǹbù lu ilé ìgbìmọ̀ náà. Lọ́jọ́ tí yóò bá sì ṣẹlẹ̀, igi yóò dá lóko tí yóò pa aráalé, ajapápá yóò jìn tí yóò pèrò ọ̀nà, torí ọjọ́ burúkú kan ni yóò jẹ́ jàre. Ó dàbí pé ohun tó fa àbá òfin tí wọ́n ń jíròrò lé lórí nìyẹn. Ohun tí àbá òfin yìí wà fún ni àkànṣe ètò ààbò fún ilé ìgbìmọ̀ aṣòfin, pé kí wọ́n dá ẹ̀ka kan sílẹ̀ tí yóò wà nílé ìgbìmọ̀ náà, tí yóò jẹ́ ẹ̀ka tí yóò máa ṣètò ààbò fún àwọn aṣòfin yìí nìkan, tí yóò sì máa dáàbò bo ilé ìgbìmọ̀ wọn àti gbogbo àyíká ẹ̀. Èyí ni pé tí wọ́n bá gba àbá náà wọlé tó sì di òfin, ẹ̀ka àwọn ẹ̀ṣọ́ aláàbò kan yóò wà tí yóò jẹ́ fún ilé ìgbìmọ̀ aṣòfin nìkan ni. Kò sì ní yàtọ̀ sí bí ọlọ́pàá àdáni tó jẹ́ ààrẹ ilé ìgbìmọ̀ fúnra ẹ̀ ni yóò ní ìkápá lórí ẹ̀ láti yan olórí àti àwọn ẹ̀ṣọ́ tó bá kù. Muhammadu tó ń sọ̀rọ̀ yìí ni alága fún ìgbìmọ̀ alábẹ́sẹ́kẹ́lé tó ń rí sí ètò ààbò abẹ́lé ní ilé ìgbìmọ̀ níbẹ̀. Òun náà ló sì ń ṣàlàyé fáwọn èèyàn gbogbo tó wà níbẹ̀ pé fìrìnfìrìn tí àwọn ń gbọ́ láti ọ̀dọ̀ àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ ni pé nínú ewu làwọn wà nílé ìgbìmọ̀ aṣòfin o, torí àwọn ọ̀daràn pọ́nbélé tí ń fẹ́ ṣe iṣẹ́ ibi níbẹ̀. Bẹ́ẹ̀ làwọn afẹ̀míṣòfò múra láti wá ju bọ́ǹbù lù wọ́n níbẹ̀, tó sì jẹ́ gbogbo ìgbà ní ìròyìn àyọ́wí àti àyọ́gbọ́ ń dé tí àwọn ò sì mọ ohun tí àwọn lè ṣe. Àwọn ò mọ ohun tí àwọn lè ṣe ju kí àwọn ọmọ bí àwọn yóò ti tẹpẹlẹ mọ́ ètò ààbò nílé ìgbìmọ̀ àwọn lọ. Ó ní oríṣiríṣi nǹkan ló ti ṣẹlẹ̀ nílé ìgbìmọ̀ aṣòfin yìí tó ti fi hàn pé ẹ̀mí àwọn gan òde. Ó ní wọ́n ti jí mọ́tò lọ níbẹ̀ láìmọye ìgbà, wọ́n ti jí mọ́tòsáíkù lọ. Bẹ́ẹ̀ làwọn míín fi ayédèrú ìwé ìdánimọ̀ wọbẹ̀ tí ò sẹ́ni tó lè dá wọn dúró àfìgbà tí wọ́n bá wọlé tí wọ́n sì ṣe aburú tí wọ́n fẹ́ ṣe. Ó ní gbogbo àwọn làwọn mọ̀ pé nínú ewu ní ilé ìgbìmọ̀ aṣòfin náà wà. Bí àwọn kò bá sì tètè ṣe kinní kan lórí ètò ààbò yìí, tí kinní náà bá búrẹ́kẹ́ níjọ́ kan, yóò kọjá ohun tí apá ẹnìkan lè ká o. Bẹ́ẹ̀ ní tòdodo, bí àyà àwọn aṣòfin wọ̀nyí bá ń já, tí wọ́n tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ. Àbújá kì í ṣe bí tí wọ́n ṣe léèwọ̀ fún bọ́ǹbù. Àwọn bọ́ǹbù burúkú kan tó sì ti ró níbẹ̀ kò lè jẹ́ kẹ́nìkan fọwọ́ sọ̀yà pé wọn ò lè ju bọ́ǹbù sílé ìgbìmọ̀ aṣòfin. Ṣèbí ẹni tí ò bá gbàgbé lásìkò tí àwọn afẹ̀míṣòfò yìí ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ wàhálà wọn ní ọjọ́ 14 oṣù kẹrin ọdún 2014, bọ́ǹbù burúkú kan ró ní ibùdókọ̀ ńlá tó wà ní Ìyáǹyà. Èèyàn tó dín díẹ̀ lọ́gọ́rùn-ún ló pa lẹ́ẹ̀kan náà, tí àwọn tí wọ́n sì farapa lé nígba, ìyẹn 102. Ọ̀rọ̀ náà mú gbogbo Nàìjíríà lómi débi pé gbogbo àgbáyé pàápàá ló bá wọn dá sí i. Ní agbègbè yìí kan náà, ní Àbújá yìí kan náà ni o, nífẹ̀ẹ́ rẹ̀ níbi aago 6 àárọ̀ ni. Fún ọ̀pọ̀lọpọ̀ oṣù ni àwọn èèyàn ń sá ní gbogbo àdúgbò náà àti àwọn ibùdókọ̀ ńláńlá pàápàá
nítorí kò sẹ́ni tó tún mọ ìgbà tí irú ẹ̀ tún lè wáyé. Bẹ́ẹ̀ ní tòdodo kò tún pẹ́ rárá nínú oṣù karùn-ún ọdún lọ́jọ́ kìíní oṣù náà tí bọ́ǹbù míì tún ró ní ìyáǹyà yìí kan náà táwọn èèyàn rẹpẹtẹ sì tún kú tíjọba sì ń pa rìdàrìdà láì mọ ohun tí wọn yóò ṣe. Ní 2015 bọ́ǹbù tún ró ní Kùjé, èèyàn 18 ló kú lẹ́sẹ̀kẹsẹ̀ nígbà táwọn 42 sáré dèrò ilé ìwòsàn. Lọ́jọ́ kejì oṣù kẹta 2015 yìí ni bọ́ǹbù 2 ló ró lẹ́ẹ̀kan náà léraléra. Láti àkókò yìí náà ni bọ́ǹbù oríṣiríṣi ti máa ń ró nílùú ọ̀hún. Nínú ọdún yìí kan tí a wà yìí, ìyẹn ọdún 2025 yìí, lọ́jọ́ ajé Monday ọjọ́ 6 oṣù kìíní ọdún yìí, àwọn ọkùnrin 3 kan tí wọ́n wá láti Katsina sí iléèwé Sani Usman Islamiyya School lábúlé kan lẹ́gbẹ̀ẹ́ Àbújá níbí. Èèyàn 3 ní bọ́ǹbù táwọn afẹ̀míṣòfò yìí jù níléèwé náà pa lẹ́sẹ̀kẹsẹ̀ tí àwọn púpọ̀ sì farapa rẹ́kẹrẹ́kẹ́. Nínú oṣù karùn-ún ọdún yìí náà sì rèé ní ọjọ́ 26 oṣù náà lọ́jọ́ ajé Monday tún ni bọ́ǹbù kan tún ró níwájú báràkì àwọn sọ́jà tí wọ́n ń pè ní Mogadishu. Òun náà tún pààyàn, bẹ́ẹ̀ làwọn míì náà sì farapa. Gbogbo èyí fi hàn pé kò sí àṣírí kan níbẹ̀ pé àwọn afẹ̀míṣòfò ń ju bọ́ǹbù l'Àbújá láti ọjọ́ pípẹ́ wá. Nígbà tó sì jẹ́ ọ̀gọ̀ọ̀rọ̀ èèyàn ló ń wọ ilé ìgbìmọ̀ aṣòfin yìí lọ́jọ́ tí bọ́ǹbù ńlá yóò bá ró níbẹ̀ náà, wọn kò ní sọ fẹ́nìkan o. Ohun tó jẹ́ kí àwọn kan ṣe rò pé ìgbésẹ̀ tó dáa làwọn aṣòfin náà fẹ́ gbé nìyí, nítorí látijọ́ ó ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ́, àmọ́ ní báyìí ojú ni wọ́n ń mú tó. Àwọn tí wọ́n gba àbá yìí wọlé ní kò sí ohun tó pọ̀jù láti ṣe fáwọn aráalé ìgbìmọ̀ aṣòfin, nítorí ikú ò gbọ́dọ̀ pa ẹ̀tà lójúran. Kì í ṣe àwọn tí wọ́n ń ṣòfin fún wa ni wọ́n gbọ́dọ̀ wá kú ikú bọ́ǹbù látọwọ́ àwọn afẹ̀míṣòfò tí wọn ò bìkítà fún kinní kan. Àwọn wọ̀nyí kan sáárá sí Muhammad àtàwọn ọmọ ìgbìmọ̀ ẹ̀, wọ́n ní ó dáa bí wọ́n ti fẹ́ ṣe. Àmọ́ àwọn míì ń bínú o, àwọn tí wọ́n sì ń bínú yìí ni wọ́n pọ̀ ju àwọn tí wọ́n ń kọ sáárá sáwọn aráalé ìgbìmọ̀ aṣòfin yìí lọ. Àwọn tí wọ́n ń bínú yìí ni ọmọ ọlọ́mọ là ń rán níṣẹ́ dé tòrutòru pé nígbà tí àwọn gbọ́rò pé wọ́n ń bọ̀ wá ju bọ́ǹbù lọ́dọ̀ àwọn tí wọ́n torí ẹ̀ bẹ̀rẹ̀ sí gbé ìgbìmọ̀ dìde tí wọ́n ń fẹ́ dá ẹ̀ṣọ́ àdáni tiwọn sílẹ̀ pé kí ni kí àwọn aráàlú táwọn afẹ̀míṣòfò ti pa àwọn èèyàn wọn lóríṣiríṣi wá ṣe o. Àwọn èèyàn míì tilẹ̀ ń sọ pé ṣebí ohun tí àwọn aráàlú ń béèrè fún láti ọjọ́ yìí náà rèé pé kí gbogbo ìpínlẹ̀ ní ọlọ́pàá tiwọn kí wọ́n sì gba àwọn ẹ̀ṣọ́ ìpínlẹ̀ kọ̀ọ̀kan bíi Àmọ̀tẹ́kùn láàyè láti máa gbébọn kí wọ́n sì ní ohun ìjà tiwọn. Pé ṣe bí àwọn aṣòfin yìí ni wọn kò mú ọ̀rọ̀ náà ní ìbáàdà, wọn ò mú un ní gidi tí wọ́n ń fò ní dòní tí wọ́n ń fọ̀lá dọ́là, tí kìíní náà kò sì yanjú láti bí ọdún púpọ̀ sẹ́yìn tí wọ́n ti bẹ̀rẹ̀. Wọ́n ní nígbà tí àwọn aṣòfin yìí bá mọ̀ pé ó yẹ kí àwọn ní ẹ̀ka agbófinró tí yóò jẹ́ tiwọn nìkan, tí yóò sì jẹ́ àwọn nìkan ni wọ́n ń ṣọ́, tí yóò sì jẹ́ àwọn náà ni wọ́n ní àṣẹ lórí wọn, àwọn náà ti dìjọba láàrin ara wọn nìyẹn, wọ́n sì ti di alágbára lórí àwọn ẹ̀ṣọ́ aláàbò tiwọn. Kí ló wáá dé tí wọn kò ṣe bẹ́ẹ̀ ṣe fún àwọn aráàlú kí wọ́n sì fún àwọn ìpínlẹ̀ gbogbo náà ní àṣẹ láti ní àwọn ọlọ́pàá ìpínlẹ̀ wọn? Ohun táwọn èèyàn yìí ń sọ nìyẹn. Àmọ́ o, ọ̀rọ̀ náà kò tí ì parí síbẹ̀ o. Àwọn aṣòfin náà sì ń jíròrò lé lórí ni bóyá wọn yóò ní ẹ̀ka ààbò tiwọn lọ́tọ̀ yàtọ̀ sí ti ọlọ́pàá àti sọ́jà tó jẹ́ ti gbogbo ìlú. Ìyẹn ni gbogbo èèyàn yóò rí nígbà tí wọ́n bá yanjú ọ̀rọ̀ náà tán pátá, tí wọ́n jíròrò lórí ẹ̀, tí wọ́n sì gbé fún ààrẹ Bọ́lá Tinubu láti fọwọ́ sí i. Ọláyíwọlá Alága ló ṣe àkọsílẹ̀ ìròyìn láti ilé ìgbìmọ̀ aṣòfin yìí fún bùdó àgbáyé fún àṣà àti. Àwọn rèé onígèlè yìí skẹ́skẹ́lẹ́ ẹ bá bọ́ọ̀bù lu oskoskolo ẹ jẹ́ bá bọ́ọ̀bù Nàìjíríà o, torí àwọn ìyá mi alálùbáríkà tó wà ní diaspora tó bá mi rajà wọ́n lẹ́bí lé o, tó bá bọ́ọ̀bù Nàìjíríà ó máa affect mi o. Àwọn yóò ní ìyàwó bàbá oníbàbà tó ń ṣàánú mi tó bá mi rajà mi. Lady K mo fẹ́ ra manpower, Lady K mo fẹ́ ra auto gèlè, Lady K mo fẹ́ ra cap, Lady K mo fẹ́ ra pakuru mọ́kòdó dáadáa, wọn ò ní lè rajà o. Ìrònú àwọn èèyàn wọn lọ́mọ máa rò ẹ bá bọ́ọ̀bù Nàìjíríà mo pa àwọn èèyàn fẹ́ bú mi pa wàláì ẹ bú mi kò lè dùn mí. Ẹ jẹ́ fìgbésí ayé Nàìjíríà tajà ẹ ní dáàbò, ẹ wá bá mi rajà sódà tó bá ti fẹ́ bọ́ọ̀bù Nàìjíríà bá lè fi owó mú ìyá sẹ̀lẹ̀ tíráfù. Ẹ jọ ṣọ́rọ̀ ẹ̀rí lọ́rọ̀ tó wà lẹ́yìn.
ẹ wá bá mi rajà o kí n lè fi rí owó mú ìyá sẹ̀lẹ̀ travel tó bá ti fẹ́ wá bọ́ọ̀bù Nàìjíríà má lè tètè mú ìyá sẹ̀lẹ̀ sá lọ yáyẹ jìyà lórí ọmọ ẹjọ́ jẹ́wọ́ ọmọ bó bá ṣe jẹ́ kú tọ́nu wàá sì fi yóò ní ìyá pamọ́ síbẹ̀ lọ títí tọ́lọ́ máa fi ṣe tọ́ máa fi lè lọ sílùú èbò ó yá ẹ wá rajà ṣẹ́tìrí auto gele this one is damask mo sọ fún yín pé mo láwọn tó gele kan mi tẹ̀ tí display rẹ̀ rárá àwọn damask làwọn ilé another colour wà o another colour wà mo ní àwọn tó gele yẹn lóríṣiríṣi tó pọ̀ mo tún láwọn tí kì í ṣe damask mo ní àwọn tí kì í tún ṣe kíni tí kì í tún ṣe damask èyí tẹ́ bá ti fẹ́ ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ẹ pé Lady K bákan náà àwọn fìlà tó gbáski tó mú yes ó wà wọn ní bọ́ọ̀bù Nàìjíríà wọn ní bọ́ọ̀bù ẹ wọ́n ra ohun tí mò ń ta mo sọ fún yín gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ra African food wa ti dé ọlọ́lọ́mọ yago tí máa kúrò ṣọ́ọ̀bù ilé because gbogbo ọjà tó dé yẹn máa rè jẹ́ ewédú ti wà o èlùbọ́ ọ̀ṣun èlùbọ́ gẹ̀dẹ̀ èlùbọ́ gbọ́dọ̀ olóòlè mo pè é jẹun ayọ̀ wọn ní bọ́ọ̀bù Nàìjíríà ẹ tún wọlé iná báyìí gbogbo àwọn tó gèlè mi ló fàìn ló gbàsíkì ló mú yes ẹ pè bí ẹ wá rajà tó bá lè já àwọn fìlà lẹ bá fẹ́ gbogbo ẹ̀yin tẹ́ bá mi ra àwọn ọjà fìlà yìí ẹ ní sọmọnù wọn ò ní bọ́ọ̀bù àwọn ẹbí yìí ẹ̀yin tẹ́ bá mi rajà náà wọn ò ní bọ́ọ̀bù àwọn ẹbí yìí o torí mi ò mọ̀ bóyá ẹ̀rà lè ní ẹ máa rà lọ́la o so lórúkọ Jésù wọn ò ní bọ́ọ̀bù àwọn ẹbí wa ẹ wò ó ṣẹ́rí lè tẹ́ ẹ wo yìí ó kù just 3 colour lélẹ̀ iṣẹ́ kù ok 4 colour wine wà red wà white wà yellow gold wà 4 colour lélẹ̀ iṣẹ́ kù gbogbo ìbọn bíbí tẹ́ bá fẹ́ ra àwọn fìlà ẹ pè mí ní video call kí wá fi fìlà hàn yín lóríṣiríṣi wọ́n pọ̀ wọ́n yapa fìlà pọ̀ wọ́n yapa tẹ́ bá gbọ́ ó pọ̀ pọ̀pọ̀ ó pọ̀ yẹ́yẹ́ ó pọ̀ pọ̀pọ̀ ó pọ̀ yẹ́yẹ́ wá ra fìlà wọn ò ní bọ́ọ̀bù Nàìjíríà wọ́n ti fọwọ́ wọn fa ṣọlọ sílùú yẹn kò sì sọ pé kọ́ máa lè ṣọ̀nà ní Nàìjíríà ọ̀rọ̀ ọlọ́run nílọ láláìṣe gbogbo tí mo rẹ́rìn ẹ̀rí akọni because mi mọ bí tí mo fẹ́ mú ìyá sẹ̀lẹ̀ gbà báyìí ìyá sẹ̀lẹ̀ yẹn ló jẹ mí lógún mọ bí mo fẹ́ mú wọn gbà èsì tí lówó ti máa fi mú ìyá sẹ̀lẹ̀ tráfúlà o ẹ wá ra fìlà ẹ ní dáàbò owó rèé ẹ wo eléyìí sí kọ́lọ́kọ́lọ́ ẹ wà kọ́lọ́kọ́lọ́ ẹ lè wà kọ́lọ́kọ́lọ́ ẹ ó wà available tẹ́ bá dé ó wà fáìn ju kí kàdé fún ike lọ ẹ̀yin tẹ́ bá fẹ́ ra gúnmu manpower diabetes ẹ wò tá gúnmu manpower bá tán lásìkò bí ìmọ̀gbà tó máa tó dé o because mo mọ̀ kọ́ tó fojú mi rí kó tó dé gbogbo àwọn tó dẹ̀ sanwó lẹ̀ kó tó dé gbogbo wọn pátápátá ni mo ti settle. Mo settle everybody tí wọ́n sanwó ọjà so gbogbo ẹ̀yin tẹ́ bá nídìí àgúnmu diabetes ó wà ẹ̀yin tẹ́ bá nídìí kí ló ti ń pè ti diabetes ẹ pè mí mo gbọ́ mẹ́sẹ̀jì kan ni mo gbọ́ mẹ́sẹ̀jì ẹ̀ tó sanwó ni so ìtẹ́ bá ti fẹ́ ẹ pè Lady K ìfẹ́ olúwa mi ò nílé pẹ́ lórí ètò yìí kí lè lọ àtẹ́ẹ̀dì sáwọn tó máa bá mi rajà mi ẹ̀yin náà wá rajà o ẹ̀yin mọ́ mi bẹ̀yìn dádì mi mo fẹ́ lédùmarè bẹ̀yẹ wá rajà African food ti dé ẹ jẹ́ lọ àtẹ́ẹ̀dì sáwọn kọ́sítọ́mà tó máa bá mi rajà wọn ò ní bọ́ọ̀bù Nàìjíríà wọn ò ní bọ́ọ̀bù Nàìjíríà ẹ jẹ́ ká fọkànbalẹ̀ á sọ fọ́lọ́run ní ọba tó darí afẹ́fẹ́ o ìgbàkígbà tó bá ti pinnu tó bá ti fẹ́ wá bọ́ọ̀bù Nàìjíríà àwọn ìka ọ̀bàyéjẹ́ tó dá gbogbo wọ̀wọ̀wọ̀ ilé wọn ni kó máa lọ bọ́ọ̀bù
àdúrà tá a máa gbà fọ́lọ́run nìyẹn ká dẹ̀ lọ múra. Àwọn nǹkan kan ń ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ọmọ Yorùbá. Mo ti rẹ́rìn. Ẹ mọ̀ pé àwọn kọ̀ọ̀kan wà tó bá ti kọjá ẹkún èèyàn wa máa fi rẹ́rìn because mi mọ ibi tí ìran Yorùbá fẹ́ gbà, mi mọ bá ṣe fẹ́ ṣe torí a ti fi ẹ̀tẹ́lẹ̀ àti wò làpálàpá. Ṣé bá ṣe rò pé ìbò 2023 lọ ní ìrọ̀wọ́ ìrọ̀sẹ̀ bẹ́ẹ̀ la rò bó máa lọ Nàìjíríà ni? Máa ń padà wá ṣe fídíò bóyá ọ̀la, fídíò tí mo sọ pé mo ní lọ́wọ́ yẹn ẹ gbọ́ bí àwọn olóṣèlú ṣe converse bọ́ ṣe bára wọn jà pé ṣe bẹ́ẹ̀ tí wọ́n jókòó round the table báyìí pé ṣe bẹ́ẹ̀ rí wípé ìjẹkújẹ ta fẹ́ jẹ òun la fi báyé jẹ́, ìjẹkújẹ ta fẹ́ jẹ la fi ti àwọn èèyàn wá síbi ta tí wọ́n dé, ìjẹkújẹ yẹn náà ló wá padà bọ́ ṣe bára wọn sọ́dẹ̀ pé òun ló wá affect àwọn nísìn tó wá dípò àwọn òmòbi táwọn fẹ́ ságbàmọ̀ tí kidnapper Boko Haram wá dùn kòkò mọ́ àwọn olówó táwọn fẹ́ fi ra irinṣẹ́, gbogbo owó tó yẹ kó fi ra irinṣẹ́ wọ́n ti fi san ránsọ́ọ̀mù tán Nàìjíríà, wọ́n ti fi san ránsọ́ọ̀mù tán ní Nàìjíríà. Ọmọ Yorùbá ẹ jẹ́ ká jí, ẹ má torí pé Lady K rẹ́rìn kẹ́rò bí bó ṣe lọ Nàìjíríà yóò dùn mí, ó dùn mọ́ mi, kò dùn mọ́ mi, ó dùn mí ṣùgbọ́n ó ti kọjá ọ̀rọ̀ ẹkún, ó ti kọjá kí ni mo pè ó ti kọjá ọ̀rọ̀ ẹkún. Ẹ̀yin tẹ́ bá fẹ́ ra lọ́fíńdà, aṣọ pẹpẹ, frame, agogo gbala, wọ́n bá báìbù tí mo kó wọlé ó ti tán, wọ́n bá ìwé orin tí mo kó wọlé ó ti tán, so another one ń bọ̀ lọ́nà, kò sí ìwé orin mọ́ báyìí sí, kò sí bíbélì mọ́. Àgbègbè ẹ̀yin tẹ́ patronize mi ojú òní tí yìí o mo mọ̀ lóore. So gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ra àwọn spiritual products, ọṣẹ àánú, ọṣẹ ìwòsàn, ọṣẹ àtúndì, ọṣẹ gbogbo nìṣe arọ́bí ó wà available, ẹ pè mí. Ẹ ṣé mo dúpẹ́, mo lọ ṣọ́ra jẹ.